mi ò mọ ìdí tó fi fẹ́ràn mi. Mi ò mọ̀ rárá. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Ó fẹ́ràn mi, mi ò mọ ìdí tó fi fẹ́ràn mi. Mi ò mọ ìdí tó fi fẹ́ràn mi. Mi ò mọ̀ rárá. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Èmi ò mọ ìdí tó fi fẹ́ràn mi tó yẹ. Èmi ẹlẹ́ṣẹ̀ gbogbo gbà. Mi ò mọ ìdí tó fi fẹ́ràn mi tó yẹ. Èmi elétí aláìgbọràn. Mi ò mọ ìdí tó fi fẹ́ràn mi tó yẹ. Tó fi ṣàṣepé láyé mi nígbà gbogbo. Mi ò mọ̀ rárá. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Ó fẹ́ràn mi, mi ò mọ ìdí tó fi fẹ́ràn mi. Mi ò mọ ìdí tó fi fẹ́ràn mi. Mi ò mọ̀ rárá. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Èmi ò mọ ìdí tó fi fẹ́ràn mi. Tó fi pa mí mọ́ lójoojúmọ́. Mi ò mọ ìdí tó fi fẹ́ràn mi. Tó fi sọ mí nínú ọ̀gànjọ́ òru. Òun lọ́ba tó mú mi sùn láyọ̀ tó tún mú mi jí láyọ̀. Ìfẹ́ láàyè yìí o. Mi ò mọ ìdí tó fi fẹ́ràn mi. Mi ò mọ ìdí tó fi fẹ́ràn mi. Mi ò mọ̀ rárá. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Ó dára o, ó dára o, ó dára o, Ọlọ́run mi dára sí mi. Ó dára o, ó dára o, ó dára o, Ọlọ́run mi dára o. Ó dára o, ó dára o, ó dára o, Ọlọ́run mi mà dára púpọ̀ o. Ó dára o, ó dára o, ó dára o, Ọlọ́run mi dára o. Èmi yàn ó Bàbá. Èmi yàn ó Bàbá. Oore rẹ̀ pọ̀ Bàbá. Oore rẹ̀ pọ̀ ọmọ. Oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi yàn ó Bàbá. Èmi yàn ó Bàbá. Oore rẹ̀ pọ̀ Bàbá. Oore rẹ̀ pọ̀ ọmọ. Oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi yàn ó Bàbá. Èmi ọpẹ́ yìí fún ọ. Èmi jọ pẹ̀lú wa. Oore rẹ̀ pọ̀ Bàbá o. Àkàkà kankan ni oore rẹ̀ láyé mi o. Gẹ́gẹ́ bí ọmọ o. Èmi yàn ó Bàbá. Èmi yàn ó Bàbá. Mo mọ rírì rẹ̀ pọ̀ Bàbá. Oore rẹ̀ pọ̀ ọmọ. Oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi
èmi ò bàbá. Ọlọ́run bàbá lọ́lá, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run bàbá Jídé, èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ. Ọlọ́run náà ti tàbí. Ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe àánú. Èmi táyé mímímí tọ́lọ́run fẹ́ wo, ó yẹ lógún bàbá. Ọlọ́run bàbá lọ́lá, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run bàbá Jídé, èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ. Ọlọ́run náà ti tàbí. Ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe àánú. Èmi táyé mímímí tọ́lọ́run fẹ́ wo, ó yẹ lógún bàbá. Ọlọ́run bàbá lọ́lá o, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run bàbá Jídé, èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ. Ọlọ́run náà ti tàbí. Ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe àánú. Èmi táyé mímímí tọ́lọ́run fẹ́ wo, ó yẹ lógún bàbá. Ọlọ́run bàbá lọ́lá, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run bàbá Jídé, èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ. Ọlọ́run náà ti tàbí. Ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe àánú. Èmi táyé mímímí tọ́lọ́run fẹ́ wo, ó yẹ lógún bàbá. Ó ṣé, ó ṣé o, ó ṣé o, ó ṣé bàbá. Ó ṣé, ó ṣé o, ó ṣé o, ó ṣé bàbá. Ó ṣé, ó ṣé o, ó ṣé o, ó ṣé bàbá rere. Ó ṣé o, àtọ́bí jùlọ. Ó ṣé bàbá. Mo pẹ́ wá, mo mú yìí wá o, mo mọ rírì rẹ o. Ọlọ́run òtítọ́, ó ṣé, ó ṣé o, ó ṣé o, ó ṣé bàbá. Kìí ṣe mi mọ̀ ṣe, ìmọ̀ ìṣe agbára mi. Ìmọ̀ ìṣe títóbi mi. Ẹ fi dá mi sí o, bàbá. Ìmọ̀ ìṣe títóbi mi. Ẹ fi dá mi sí o, bàbá. Rárá kìí ṣe mi máa ṣe, kìí ṣe agbára mi. Ìmọ̀ ìṣe títóbi mi. Ẹ ṣe dá mi sí o, bàbá. Ẹ ṣe dá mi sí o, bàbá. Ìmọ̀ ìṣe mi máa ṣe, ìmọ̀ ìṣe agbára mi. Kí tó ṣe títóbi mi.
ẹ wò tẹ́ fi dá mi sí o bàbá àánú ńlá lẹ fi bá mi ṣe ẹ fi kà mí yẹ kìí ṣe ìmọ̀ ṣe kìí ṣe agbára mi kì máa ń ṣe títóbi mi ẹ ṣe dá mi sí o bàbá ẹ ṣe dá mi sí o bàbá. Ọlọ́run wá dára o ó dára o ó dára Ọlọ́run wá dára o ó dára o ó dára ọwọ́ agbára rẹ o ló fi gbà wá là ló fi ṣe wá lógo. Ọwọ́ agbára rẹ o ló fi gbé wa lórí sókè tó fàyè wa dára rere. Ọlọ́run wa dára ó dára o ó dára Ọlọ́run wa o Ọlọ́run wa dára ó dára o ó dára. Ọlọ́run wa dára ó dára o ó dára. Ọwọ́ ọ̀tún agbára rẹ ló fi gbé wa sókè. Ọwọ́ ọ̀tún agbára rẹ ló fi gbé wa lórí sókè. Ọlọ́run wa dára ó dára o ó dára. Ọlọ́run wa dára o lọ́pọ̀lọpọ̀ sí wa o. Ọlọ́run wa dára ní gbogbo ọ̀nà ó dára sí wa o. Ọlọ́run wa dára nínú ohun gbogbo ó dára sí wa o. Ọwọ́ tún agbára rẹ ló fi yí ìgbèkùn wa padà sí òmìnira o. Ọwọ́ tún agbára rẹ ló fi dá gbogbo ìkólọ ayé wa padà. Ọwọ́ tún agbára rẹ o ló fi gbé wa lórí sókè lójoojúmọ́ o. Ọlọ́run wa dára ó dára o kò mọ̀ láfiwé o. Ọlọ́run wa dára ó dára o ó dára ó dára Ọlọ́run wa dára ó dára o ó dára ó dára sí wa. Ọlọ́run wa dára ó dára o ó dára. Ọwọ́ ọ̀tún agbára rẹ ló fi gbé wa sókè. Ọwọ́ ọ̀tún agbára rẹ ló fi gbé wa lórí sókè. Ọlọ́run wa dára ó dára o ó dára. Ọlọ́run wa mọ́ dára ní gbogbo ọ̀nà ó dára o. Ọlọ́run wa dára nínú ohun gbogbo ó dára sí wa. Gbogbo ohun ló dì wá mú o láti mọ rìnrìn àjò gbogbo láàrin yẹ. Gbogbo ohun ló dì wá mú o láti mọ fẹ́ ṣe wá lé ọ̀nà tó tọ́ o.
òun ni kò wò wá níran kí àwọn ẹni bí kan borí wa. Ó jẹ́ aṣíwájú wa láti máa jagun fún wa ní ojoojúmọ́ o. Ó tún jẹ́ àtìlẹ́yìn wa kógun kankan má ṣe bá wa. Lọ́tùn ló ṣe wá o, òun ló wà níbẹ̀ tá fi yan fada o. Ọlọ́run wa dára, ó dára o, yéyé. Ọlọ́run wa dára, ó dára o, kò sẹ́ni tá fi wé o, ó dára o. Ọlọ́run wa dára, ó dára o, ó dára. Ọlọ́run wa dára, ó dára o, ó dára. Ọwọ́ tuntun agbára rẹ̀ ló fi gbé wa sókè. Ọwọ́ ọ̀tún agbára rẹ̀ ló fi gbé wa lórí sókè. Ọlọ́run wa dára, ó dára o, ó dára. Ọlọ́run wa dára, ó dára o, ó dára. Púpọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo gbọ́ orúkọ rẹ̀ ga, mo yìn ológo, mo sọ wípé ṣe fún tí ó bẹ̀rẹ̀ lórí ayé mi àti fún dára rẹ̀ sí mi ní gbogbo ọ̀nà, láti mọ pa mí mọ́, láti mọ tọ́jú mi, láti mọ kẹ́ mi, láti mọ kẹ́ mi, pàápàá jùlọ láti mọ fi mí mọ̀nà tó tó àti tó yẹ. Bàbá gba ọgbẹ́ àti àdúrà ọgbẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo gbọ́ orúkọ rẹ̀ ga, mo yìn ológo, mo sọ wípé ṣe ìwọ Ọlọ́run dídára tó dára sí mi nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, ní gbogbo ọ̀dọ̀, nínú àjò gbogbo. Èyí fún dídára rẹ̀ sí mi, èyí tí wọ́n fi ń kẹ́ mi, tó fi ń tọ́jú mi, tó fi ń bọ́ mi, tó fi ń fẹsẹ̀ mi lọ́nà, tó fi ń darí mi nígbà gbogbo, èyí tó fi fi mí ṣe ní èmi nìkan. Ọlọ́run ògo, mo gbọ́ orúkọ rẹ̀ ga. Ọlọ́run yìí mo fọpẹ́ yàtọ̀ gbogbo fún orúkọ rẹ̀. Ẹrù jẹjẹ mo já gbogbo padà sọ́dọ̀ rẹ̀. Ọmọ ṣé o bàbá, ọmọ ṣé ọmọ, ọmọ ṣé ẹ̀mí mímọ́. Àwímọ̀ yẹ bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn fún dídára rẹ̀ ní gbogbo ọ̀nà ṣe mi. Èyí tí ọ̀tún ti bẹ̀rẹ̀ ní àkọ́tún ní òwúrọ̀ àì láti mọ ṣe bẹ́bẹ́ ayọ̀ rere nínú ayé mi, láti mọ fáyé mi dára rere ní gbogbo ọ̀nà. Ògo ni forúkọ rẹ̀, ìyìn ni forúkọ rẹ̀, ògo ni forúkọ rẹ̀, ìyìn ni forúkọ rẹ̀. Àtòbíṣọ́ bá gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. A kà nínú ìwé orin Dávídì orí 21, a kà ẹsẹ̀ 3:20 àti 4:20. Orin Dávídì 31, 23-24. Ẹ fẹ́ Olúwa, gbogbo ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́. Olúwa pa onígbàgbọ́ mọ́, ó sì san ní ọ̀pọ̀lọpọ̀ fún ẹni tí ń ṣe ìgbéraga. Ẹ tújú ká, yóò sì mú yín ní àyàlé. Gbogbo ẹ̀yin tí ó ní ìrètí ní ti Olúwa. Ohun tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ni má sì fàyè gba ìgbéraga. Ohun tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ni má sì fàyè gba ìgbéraga. Àwọn ohun mìíràn tí ó tún fà tí ó fi ṣe pàtàkì fún ọ tọ́lọ̀ fi ké tantan wípé kí ọmọ sì fàyè gba ìgbéraga, òun náà ní eléyìí. Ẹ gbọ́ ohun tó wí, ó ní ẹ fẹ́ Olúwa gbogbo ẹ̀yin ènìyàn mímọ́ rẹ̀. Ẹni tó fẹ́ Olúwa tó sì mọ́ra rẹ̀ ní ènìyàn mímọ́ Ọlọ́run, ìyẹn tó mọ́ra rẹ̀ ní ẹni tí ó yẹ gẹ́gẹ́ bí ẹni tó yẹ ká ní ìjà ẹ̀ka mọ̀ pé ní ọmọ Ọlọ́run, àyànfẹ́ Ọlọ́run, ojúlówó ọmọ Ọlọ́run,
àjogún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi kò yẹ kó wà nínú ohun tí ń ṣe ìgbéraga, kò yẹ kó fàyè gba gbogbo tí ń ṣe ìgbéraga nínú ayé rẹ̀ lábẹ́ bó ti wù kó rí. Ìdí ni wípé kíni nọ́mbà wà Ọlọ́run gángan fúnra rẹ̀ kò fìgbà kan gbéraga rí pẹ̀lú bí ó ṣe jẹ́ Ọlọ́run tó sì jálágbá lórí ohun gbogbo. Ìjẹ́ pé kò sí ohun tí kò lè ṣe àbí kò sí ohun tí ò lè fi ẹnikẹ́ni dá lára, ṣùgbọ́n bí Ọlọ́run sì jálágbá jẹ́ pé kò sí ohun tí ò lè fi ẹnìkan dá lára, bẹ́ẹ̀ ni tí kò sí ohun tí ò lè fi ayé dá lára tẹ́nikẹ́ni ò sì ní sí tí ó bi léèrè pé kí ló tó fi ṣe bẹ́ẹ̀ àbí tẹ́ni kò fi yẹ lọ́wọ́ àbí tẹ́ni kò fi dá dúró, á rí pé síbẹ̀síbẹ̀ Ọlọ́run ti kíni ọ̀rẹ́ra rẹ̀ sílẹ̀. Jésù Kristi náà bákan náà tábà rí gbogbo ìrìn àjò Jésù Kristi láti ìgbà tí ó ti pinnu láti kú òlé ọ̀run wá sínú ayé àti ìgbà tí tó fi dé inú ayé tó fi lóṣù 9 nínú oyún àti ìgbà tó gbogbo àkókò tó lò nínú ayé títí lórí ìgbà ìgbélébù, nígbà tó tún kó lórí ìgbà ìgbélébù tó lọ gbé sí àìnínú bojì, ó tó lọ ọjọ́ 7 nínú bojì, nígbà tó tún jíde bákan náà tí tó fi gòkè lọ sọ́run títí dàbí ń sọ̀rọ̀ á rí pé kíni nínú wípé kò sí ìgbéraga lọ́rọ̀ rẹ̀ ni Jésù Kristi kíni ó sì wà yẹ pé kò fàyè gba ìgbéraga lábẹ́ bó ti wù kí ó kéré mọ́tò. Àwọn ìdájú pé Jésù Kristi kò fàyè gba ìgbéraga, ẹ wo gbogbo àwọn àkókò tí wọ́n ti kíni tí wọ́n sọ pé wọ́n wá mú, ẹ wo àkókò táwọn èèyàn tí wọ́n fẹ̀sùn kàn tí wọ́n lẹ̀ lóko, agbára bẹ fún láti kíni láti dáhùn padà kìkìdá gbólóhùn ọ̀rọ̀ kan tuntun kódà gan ó lè mọ́ sọ̀rọ̀ gan jẹ́ pé yọ́kọ̀ òkun lásán ni ẹ̀mọ́ àwọn áńgẹ́lì ogun ọ̀run tí ó sọ̀kalẹ̀ láti wá kọlu gbogbo àwọn tí wọ́n sọ lókùúta pa tí wọ́n ń lẹ̀ lóko. Ṣùgbọ́n Jésù kò ṣe kíni kò gbìn conform kíni tó ṣe ó kúrò láàrin wọn ó tẹ̀síwájú lọ sí ibòmí nítorí pé kíni kò fàyè gba ìgbéraga bó ti wù kéré mọ́tò. So àwa tá a gbéra wa ní ènìyàn ẹni mímọ́ a gbọ́dọ̀ mọ̀ fi gbogbo a gbọ́dọ̀ fẹ́ Olúwa, a sì gbọ́dọ̀ mọ̀ sí kíni a gbọ́dọ̀ rí wípé a jìnnà sí ohun gbogbo tí ń ṣe ìgbéraga, a gbọ́dọ̀ rí pé a ò fàyè gba ohun tí ń ṣe ìgbéraga. Tó bá yẹ pé lóòótọ́ ẹni mímọ́ Ọlọ́run ni àwa ṣe, tó bá yẹ pé lóòótọ́ ẹni mímọ́ Ọlọ́run ni mo ṣe, tó bá yẹ pé lóòótọ́ ẹni mímọ́ Ọlọ́run ló ṣe, gbogbo tí ń ṣe ìgbéraga o gbọ́dọ̀ rí wípé o mú kúrò nínú ọ̀rọ̀ rẹ̀, o gbọ́dọ̀ rí pé o gbà láàyè lábẹ́ bó ti wù kí ó kéré tó. Yẹ pé ìgbéraga tó kéré jùlọ pátápátá ní ayé àti ní ọ̀run o gbọ́dọ̀ fún láàyè nínú ayé rẹ̀. Tó bá yẹ pé ẹni mímọ́ Ọlọ́run ni ó jẹ́, tó bá yẹ pé ẹni mímọ́ Ọlọ́run ni mo jẹ́, gẹ́gẹ́ bí ó ṣe ní pé ẹ fẹ́ Olúwa gbogbo ẹ̀yin èèyàn mímọ́ rẹ̀. So wọ́n tó bá ti lè ti kíni tó bá ti lè yẹra tó bá ti lè kọ̀ láti pé kí ìgbéraga kọ́kọ́ mọ̀ ìyanu ayé rẹ̀, tó bá ti lè kọ̀ láti lé ìgbéraga jìnnà sí ọ, tó bá ti lè jìnnà sí ìgbéraga, ó túmọ̀ sí wípé kíni o ò sí lára àwọn ènìyàn mímọ́ Ọlọ́run. Tó bá sí lára àwọn ènìyàn mímọ́ Ọlọ́run, ìyẹn sọ fún wa pé ó wà lára àwọn tí kò fẹ́ Ọlọ́run, nítorí pé kíni ó ní ẹ fẹ́ Olúwa gbogbo ẹ̀yin ènìyàn mímọ́, kì í sì pé gbogbo ènìyàn ló sọ, ó ní àwọn ènìyàn mímọ́ ẹ̀yin ènìyàn mímọ́. Ṣé ó wà lára wọn bí àwọn tá a pè ní ènìyàn mímọ́ tí wọ́n sọ pé kíni kí wọ́n fẹ́ Olúwa, ẹ jẹ́ pé kíni gbogbo tí ń ṣe ìgbéraga mú kú nínú ayé rẹ̀, mọ́ sì fàyè gbà lábẹ́ bó ti wù kí ó kéré mọ́tò. Síwájú ó ní Olúwa pa onígbàgbọ́ mọ́, ó sì san ní ọ̀pọ̀lọpọ̀ fún ẹni tí ń ṣe ìgbéraga. Yẹ pé àwọn tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì, àwọn tí wọ́n fẹ́ Olúwa nítòótọ́, àwọn tí wọ́n jẹ́ ẹni mímọ́ Ọlọ́run nítòótọ́, àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ tí wọ́n sì gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, tí wọ́n sì rìn nínú òfin rẹ̀, tí wọ́n rìn nínú àṣẹ rẹ̀, tí wọ́n pa òfin àti àṣìlànà rẹ̀ mọ́, tí wọ́n ṣàṣàrò nínú òfin rẹ̀ ní ọ̀sán àti ní òru, ìyẹn tí wọ́n jẹ́ létí ọmọ sí Ọlọ́run. Akílọ̀ Ọlọ́run ṣe fún wọn, akọ wípé kíni Olúwa ń pa wọ́n mọ́ Olúwa ń pa wọ́n mọ́ kúrò nínú gbogbo tí ń ṣe bí, Olúwa ń pa wọ́n mọ́ ní ọ̀sán àti ní òru. Ìyẹn pé ààbò Ọlọ́run ó ṣe kíni ó dájú lórí ayé wọn. Ọlọ́run jẹ́ olùtọ́ni, olùkọ́ni, olùdarí fún wọn gẹ́gẹ́ bó ṣe ń ṣe fún àwa náà nígbà gbogbo ní ọjọ́ gbogbo láàárọ̀ àti lọ́sàn-án. Irú rẹ̀ náà lélẹ́yìí tí ń pè wá sí àkíyèsí lára àwọn nǹkan tó yẹ ká yẹra fún, àwọn nǹkan tó yẹ ká ṣe, àwọn nǹkan tó yẹ ká ṣe, àwọn tí ń sí wa ní èso àwọn nǹkan tó yẹ ká mọ̀ àti àwọn nǹkan tó yẹ ká fura sí àti àwọn ìgbésẹ̀ tí ó yẹ ká gbé. Ìyẹn pé ojoojúmọ́ ló fi ń kọ́ wa. So ó wà pẹ̀lú wa, ó ń pa wá mọ́ nígbà tá a bá sùn, ó ń pa wá mọ́
nígbà tá à ń rìn káàkiri tá à ń lọ tá à ń bọ̀ ó ń pa wá mọ́. Àwọn kan tá à ń wọ̀ àwa tá à ní mọ́tò ẹ jẹ́ ká wo àwọn wo la mọ̀ tí wọ́n jẹ́ dírẹ́bà, àwọn la mọ̀ tí wọ́n jẹ́ apèròsọ́kọ̀, àwọn la mọ̀ tí wọ́n jẹ́ amúlétí ọlọ́kọ̀ tí wọ́n bọ́ lọ́kọ̀ ṣiṣẹ́ iye tí wọ́n tà ń pè ní kọ̀ǹdọ́tọ̀ apprenti. So irú àwọn èèyàn wo la mọ̀ tí wọ́n ṣe ìyẹn báwọn, ṣùgbọ́n àbá àti mọ̀ wọn tó ọlọ́sìn kí ni ó ń kó wa yọ láti pé kí a mọ̀ bọ̀ sọ́wọ́ àwọn ẹni bí ìjọ pé ó ń pa wa mọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn wo làjọ ń jókòó nínú ọkọ̀ tá à ń jọ wọkọ̀ gangan tí ó wà nínú ọkọ̀. Sẹ́mọ̀ pé àwọn kọ̀ọ̀kan bẹ àwọn kan bẹ bí irú ti Jónà, mo mú àpẹẹrẹ ara Jónà. Ẹ wo Jónà ẹni tí inú Ọlọ́run rú sí nítorí pé ọkọ̀ láti lọ jíṣẹ́ fún Nínéfè. Ẹ wọkọ̀ tọ́lọ́wọ́ ọkọ̀ ojú omi tọ́lọ́wọ́ ti sá lọ sí Tarsis, ẹ wo tó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn yẹn. So a lè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ nǹkan wọn nù tí wọ́n sì sọ ẹrù wọn nù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn táwa náà ń bá wọkọ̀ irú àwọn èèyàn ní àwọn tí wọ́n ṣe, ṣùgbọ́n nítorí pé Ọlọ́run pa wá mọ́, nítorí pé agbẹ́kẹ̀lé àti gbàgbọ́ àti gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ àti ìrìn nínú ìfẹ́ rẹ̀, nítorí pé ajẹ́ títí rẹ̀ àdìpé kò jẹ́ kí àwọn ẹni bí yẹn bí wọ́n tẹ̀ bá wà tí wọ́n bá wà nínú ọkọ̀, àwọn tí Ọlọ́run rú sí láti dánú láti ṣeré tí wọ́n bá wà nínú ọkọ̀ ń pa wọn láti mọ̀ jẹ́ kí wọ́n fi títí wọn kó bá títí wa, yẹn pé ń sọ wa lọ ń sọ wa bọ̀ ìtumọ̀ àṣeré. Gbogbo àwọn kan tá à ń jẹ kíramọ̀ tí wọ́n fi ń ṣe wọn lọ́wọ́lọ́wọ́ báyìí, ayé ti kó ní ayé ìjọ tó yẹ pé gbogbo nǹkan ìwù fúnra rẹ̀, onírúurú nǹkan ni àwọn èèyàn ń lò lọ́wọ́lọ́wọ́ nísìn láti mọ fi mú káwọn nǹkan ọ̀gbìn jíjẹ tó jẹ́ lò fún ara kọmọ wù. So kí nìkan tá a mọ̀ tí wọ́n lò lórúurú, ṣùgbọ́n nítorí pé Ọlọ́run pa wá mọ́ kò sí ọ̀kankan tí ń pa wá lára bá sì ń jẹ wọn bá sì ń mú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàmú nǹkan tá a lè sọ. So agbọ́dọ̀ jẹ́ni tó fẹ́ Ọlọ́run, agbọ́dọ̀ rí wípé ajẹ́nìyàn mímọ́ Ọlọ́run, agbọ́dọ̀ jẹ́ni tó gbàgbọ́ nínú Ọlọ́run. Èyí ló pè wá sákèsì wípé tá a bá yẹ pé a bá jẹ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ẹ jẹ́ pé kí ni gbogbo tí ń ṣe ìgbéraga má ṣe gbà láàyè nínú ayé rẹ̀, èmi náà kí má ṣe gbà láàyè nínú ayé mi, nítorí pé ohun tí inú Ọlọ́run kò dùn sí ni. Wàá wo àwọn onígbéraga aṣọ wípé ó san fún wọn lọ́pọ̀lọpọ̀. Kí ni tó san fún wọn? Yẹrí pé kí ni nọ́mbà wà ó dà wọ́n nù, èkejì ó pa wọ́n tì, ètò tó wá dàbí rẹ̀ ní wípé kí ni ìtọ́ bá dé bá wọn àwọn náà ni wọ́n mọ̀ fọ orí ẹ̀ wọ́n mọ̀ fàyà hàn kí bá sábà dá sí ti àwọn onígbéraga. Ló sọ pé ó san fún wọn lọ́pọ̀lọpọ̀, yẹn pé ó fi wọ́n lẹ̀ àti gbogbo wàhálà tí wọ́n lè mọ̀ dojúkọ kó orí títí wọn rọ̀. So ìtàlẹ́ ká iye àwọn nǹkan tí ó ń fi inú wàhálà àti ìdààmú tó fi wọ́n sí, ló sọ pé ó san fún wọn lọ́pọ̀lọpọ̀. Mélòó la fẹ́ sọ nípa àwọn nǹkan tó san fún wọn? Ẹni òun ni wípé nígbà tí àti sòfẹ̀mí wọn bá dé kò ní ṣe bẹ́ẹ̀ pé orí wọn ó ń fi wọ́n lẹ̀ kọ́kọ́ bí a ṣe láti mọ̀ sọ fún wọn pé ibi tó ń lọ yìí kì í sọ̀nà, ibi báyìí lọ́nà. Ó fi wọ́n lẹ̀ láti jẹ́ pé kí ni kí Sátánì kó lè mọ̀ fi wọ́n dára tó bá wù. Ó fi wọ́n lẹ̀ kí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ àti irú Sátánì kún lè mọ̀ rẹ́ wọn jẹ, kún lè mọ̀ fìyà jẹ wọn bó bá ti wọn, kó lè mọ̀ lò wọ́n lòkulò bó bá ti wò wọ́n. Ìlọ́pàá tẹ fi di pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ onígbéraga ẹ mọ̀ kíyèsí wọn kì í sábà ṣe iṣẹ́ tí ó dára, iṣẹ́ ibi àti iṣẹ́ búburú ni wọ́n kún ọwọ́ wọn, èrò ọkàn wọn kì í sábà sí èrò rere níbẹ̀, nítorí pé kí ni Ọlọ́run ti pa wọ́n tì fún gbogbo ohunkóhun tí wọ́n lè máa dojúkọ àti fún gbogbo wàhálà àti gbogbo wàhálà ayé wọn, nítorí pé wọ́n jẹ́ onígbéraga ènìyàn. So èmi àti Ọlọ́run pè wá ṣàkíyèsí pé ká má sì jẹ́ onígbéraga, nítorí pé kí ni ohun tí inú wọn lọ́wọ́ òdùn sí ni. So má sì jẹ́ kó ráyè nínú ayé rẹ̀ lábẹ́ bó ti wù kó rí ohun tí ń ṣe ìgbéraga. So ìwọ tó fi Olúwa, ìwọ tó mara ní ènìyàn mọ́ Ọlọ́run, ìwọ tó gbọ́ Ọlọ́run gbọ́ tó gbọ́rọ̀ rẹ̀ gbọ́ tó sì gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, má sì fàyè gba ìgbéraga lábẹ́ bó ti wù kí ó kéré mọ́tò. Ní ẹsẹ̀ kẹrìnlélógún sọ pé ẹ tújú ká yóò sì mú yín ní àyàlé gbogbo ẹ̀yin tí ó ní ìrètí ní ti Olúwa. Sọ wà lára àwọn tó ní ìrètí ní ti Olúwa. Tó bá wà lára àwọn tí ó ní ìrètí ní ti Olúwa, o ò ní dàtí fajúro, o ò ní dàtí bànújẹ́, o ò ní dàtí bọ́kànjẹ́, o ò ní dàtí káàrí ọkàn, ṣùgbọ́n ohun tó nídìí ní pé kí ni kò fira ẹ lọ́kàn balẹ̀. Kọ́mọ yọ̀ nígbà gbogbo, kọ́mọ dunnú nígbà gbogbo, kọ́mọ dárayá nígbà gbogbo, nítorí pé kí ni ìrètí àti ìrànlọ́wọ́ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Abálájọ tó ní Sáàmù sọ wípé èmi ò gbójú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá, ìrànlọ́wọ́ mi ó tọ̀ Olúwa wá. Eléyìí kò lè ṣeé ṣe fún ọ tó bá mú kí ìgbéraga kó jìnnà sí ayé rẹ̀, ṣùgbọ́n tó bá fi mú ìgbéraga kúrò ní ayé rẹ̀ tó fún láyè lábẹ́ bó ti wù kó rí, tó gbalẹ̀ lábẹ́ bó ti wù kó kéré mọ́tò, ó rí wípé kí ni ọ wà lára àwọn tí ọ̀rọ̀ ìbáwí tó sọ wípé kí ni ẹ tújú ká yóò mú yín ní àyàlé, yẹn pé kò sí ohun tó lédè, Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ̀ láti mọ̀ sọ dálágbára nígbà gbogbo. Ó sì rí wípé kí ni nígbà gbogbo rere ayọ̀ ni
yọmọ wà ní ẹnu rẹ ayọ̀ ló sì mọ kún láti mọ fọpẹ́ ìyìn àtògo fún Ọlọ́run nítorí pé Ọlọ́run ló ràn lọ́wọ́ àti ìrètí rẹ àti okun rẹ àti olùbùkún àti olùpèsè fún ayé rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa bẹ́ẹ̀ ni yóò rí kò sì ní yí padà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi amen orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ayérayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ kíkà tó kà mí yẹ láti jẹ́ ọ̀kan lára àwọn tó fẹ́ ọ àti àwọn ènìyàn mímọ́ rẹ. Mo kọ́ mọ̀ sọ pé kí lélẹ̀ irú ọpẹ́ wo lélẹ̀ Ọlọ́run kà ọ yẹ ọ kà mí yẹ láti jẹ́ ọ̀kan lára àwọn tí ó fẹ́ àti àwọn ènìyàn mímọ́ rẹ lọ́fà tó fi ń sí wa ní èlò ojoojúmọ́ tó fi ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́ tí ọba kà wáyé ni àdìsí lára àwọn tí ọmọ bá sọ̀rọ̀ àdìsí lára àwọn tí ọmọ kọ sí nípa àwọn kan tó fẹ́ àtàwọn kan tó fẹ́ àti ẹ̀ka ṣe àti ìgbésí àti ìrìnàjò ayé wa. So fi ìtara dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dá gbogbo padà sọ́dọ̀ Olúwa ó ṣe fún kíkà yìí tó kà mí kọ̀ọ̀kan lára àwọn tí ó fẹ́ràn rẹ kọ̀ọ̀kan lára àwọn ènìyàn mímọ́ rẹ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá gbogbo orúkọ rẹ ga mo yàn ológun mọ́tò wípé ṣe èyí fún ìfẹ́ láti wọ́n fẹ́ mi èyí fún orí láti tí wọ́n ṣe ní ayé mi èyí tó fi kà mí yẹ kọ̀ọ̀kan lára àwọn tí ó fẹ́ ìwọ Ọlọ́run alààyè kọ̀ọ̀kan lára àwọn ènìyàn mímọ́ rẹ èyí tó fi ṣe mí lóore nígbà gbogbo ògo ni fún orúkọ rẹ bàbá ògo ni fún orúkọ rẹ ọmọ mi yàn ọ́ bàbá gbogbo orúkọ rẹ ga mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ èyí fún orí láti tí wọ́n ṣe fún mi láti kà mí yẹ kọ̀ọ̀kan lára àwọn tí ó fẹ́ ọ àyè tó ti jẹ́ ènìyàn mímọ́ rẹ àyè láti mọ tọ́ mi láti mọ kọ́ mi láti mọ darí nígbà gbogbo láti mọ sì fi mí sílẹ̀ ní èmi nìkan ògo yàn láti pè ní forúkọ rẹ o ṣé ọba àwọn ọba o ṣé Olúwa àwọn olúwa o ṣé Ọlọ́run àwọn ọlọ́run ògo ni forúkọ rẹ bàbá ògo ni forúkọ rẹ ọmọ ògo ni forúkọ rẹ mímọ́ ayé rẹ bàbá gba ọpẹ́ àti yìn ológojọ gba ọpẹ́ àti yìn ẹlẹ́rìí àgbà ọpẹ́ àti yìn mímọ́ ológojọ gba gbogbo ògo àti tí lèmi ọmọ yòó tí mo gbórúkọ rẹ fún orí láyé tí mo ṣe láyé mi nígbà gbogbo. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo mọ rírì oore rẹ nínú ayé mi èyí tí wọ́n fi jẹ́ ààbò fún mi nígbà gbogbo nípa fẹ́ láti wọ́n fi hàn mí àti nípa kíkà mi yẹ kọ̀ọ̀kan lára àwọn ènìyàn mímọ́ rẹ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé mo gbórúkọ rẹ ká mo yọ ológun mo sọ wípé ṣe Ọlọ́run tuntun Ọlọ́run tuntun mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo sọ wípé ṣe ìwọ Ọlọ́run ààbò olùpamọ́ tuntun mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo sọ wípé ṣe èyí fún ààbò rẹ lórí ayé mi èyí fún ìpamọ́ rẹ lórí ayé mi èyí fún ìtọ́jú rẹ lórí ayé mi àìnípo oore ọ̀fẹ́ àti àánú láti omo mi nígbà èyí tí wọ́n kà mí yẹ kọ̀ọ̀kan lára àwọn ní àwọn ènìyàn mímọ́ rẹ àì láti mọ pa mí mọ́ láti mọ dáàbò bò mí láti mọ tọ́ mi láti mọ mú mi yọ̀ nígbà gbogbo ògo ni fún orúkọ rẹ bàbá ògo ni fún orúkọ rẹ ọmọ ògo ni fún orúkọ rẹ mímọ́ mẹ́ta nínú ọ̀kan mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣé bàbá o ṣé ọmọ o ṣé mi àti òjò gba ọpẹ́ àti èmi ológùjọ gba ọpẹ́ àti èmi ẹlẹ́rìí gba ọpẹ́ àti èmi mọ rírì rẹ o mo sọ wípé o ṣé àní mo mọ rírì rẹ mo ṣe ń gbé orúkọ rẹ ká mo mọ rírì rẹ ni mo ṣe fọ ọpẹ́ yàtọ̀ fún orúkọ rẹ o ṣé Ọlọ́run ayérayé o ṣé Ọlọ́run atóbijù o ṣé Ọlọ́run olórí ọ̀fẹ́ o ṣé ìbẹ̀rẹ̀ òpin àrùn gbogbo ní gbogbo ọ̀nà gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn títí lèmi ọmọ yìnyín àti mi ọmọ gbórúkọ rẹ tó pé àwọn amọ́dé àti tóbi nílẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ayọ̀ tuntun tó ga jùlọ tí wọ́n mú wọnú ayé mi fún ìfọ̀kànbalẹ̀ ayọ̀ tí wọ́n mú wọnú ayé mi láti jẹ́ ọlọ́pẹ́ àti ẹni tí ọmọ ní ẹ̀rẹ̀rẹ̀ ayọ̀ lójoojúmọ́ ìtólógún tó tayọ nípa agbára àti oore ọ̀fẹ́ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tí ó ti fi bọ́ mi lóore àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbẹ́ àwọn wòlíì mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣe Ọlọ́run ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣe ìwọ Ọlọ́run ìbẹ̀rẹ̀ ògbógbó mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣe ìwọ Ọlọ́run ayọ̀ tí ń fúnni láyọ̀ ayọ̀ tí kìí tán tí kìí ṣe mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣe èyí fún ayọ̀ gbàlà rẹ nínú ayé mi èyí fún ayọ̀ ògo rẹ tí wọ́n fi kóno mi èyí tí wọ́n fi kà mí kọ̀ọ̀kan lára wa láyọ̀ nínú rẹ àti ẹni tí ọmọ ní èdè àti ayọ̀ àti dúdú àní pàtàkì láti mọ yìn ọ́ láti mọ gbogbo láti mọ fọpá àti forúkọ rẹ àní mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ èyí fún orí kàkà tí wọ́n ṣe ayé mi àyè láti mọ bùkún ayé mi láti mọ bẹ́ẹ̀ mi láti mọ sọ̀rọ̀ mi láti mọ sìtẹ̀mí ní rere nípa gbogbo ògo ìyẹn láti pẹ́ ní forúkọ rẹ àní fún mi láyà lé èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ mi láyà lé nípa agbára àti aṣọ rẹ lójoojúmọ́ èyí tí wọ́n ṣiṣẹ́ báyìí gbà mí láti mọ ṣe rere èyí tí wọ́n sì kà mí kọ̀ọ̀kan láwọn ẹni ògo ẹni ẹ̀yẹ nígbà gbogbo níwájú rẹ ògo ní forúkọ rẹ bàbá ọmọ ìmọ̀ ọmọ sọ wípé ṣe àtòkè ọmọ sọ wípé
wípé o ṣe olùrànfẹ́ mo sọ wípé o ṣe èmi mọ̀ lórí o bàbá ògo ní forúkọ rẹ àìníṣe ní forúkọ rẹ ẹgbẹ́ àwọn olùgbà gbogbo olúwa gba gbogbo yìí o ṣe ọlọ́run àwọn ọlọ́run àní mo sọ wípé o ṣe òwò ọba tí ó ń jẹ́ ìbọn bẹ̀rù ọpẹ́ ìyọlá àti ìyìn ògo ni mo mú wá fún orúkọ rẹ bàbá gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn olúwa gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn olúwa gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn fún gbogbo àṣepẹ́ oore tí wọ́n ṣe ní ayé mi àní ní ọ̀tún ní òwúrọ̀ yìí àní fún gbogbo ọ̀rọ̀ mi tí wọ́n tún ṣe ní ọ̀tún ní òwúrọ̀ yìí àní fún ayọ̀ ìgbàlá tí wọ́n tún mú kókó ayé mi àní láti ṣe mi ní ẹni tí ọmọ ní ẹ̀rí ayọ̀ rere tuntun lójoojúmọ́ ìtọ́ka tó lógo jùlọ ọpẹ́ ìyàtọ̀ mọ́ àdìgbò mú wá fún ọ mímọ́ mímọ́ jùlọ gba gbogbo olúwa gba gbogbo olúwa gba gbogbo olúwa gba gbogbo òṣìṣẹ́ ọba àwọn ọba ọlọ́run agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta olúwa mo béèrè fún ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ mo béèrè fún ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa sọ mi di mímọ́ nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú ọlọ́run ọ̀fẹ́ àánú àti ọ̀fẹ́ mo béèrè fún bàbá ṣàánú fún mi ní orúkọ Jésù Kristi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àní ṣàánú fún mi ní orúkọ Jésù Kristi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ní gbogbo ọ̀nà yóò kọ́ bí tẹ́lẹ̀ bá ṣẹ̀ tó bá ṣe bó níwájú rẹ bàbá ṣàánú fún mi o olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe orúkọ jábì jì mí àánú ni mo béèrè fún bàbá àánú ni mo béèrè fún ọmọ àánú ni mo béèrè fún ọlọ́run ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù Kristi bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ àìníṣẹ́ ẹ̀kọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa sọ mi di mímọ́ olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa sọ mi di mímọ́ àìdé olúrọ̀nà tó ń gbàsígbàsí mi bàbá dárí jì mí ṣe olúwa sọ mi di mímọ́ àìsàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa sọ mi di mímọ́ tí mi wá gbára tó kún lọ́wọ́ mi. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àánú nítorí ìṣeunfẹ́ àánú àti oore ọ̀fẹ́ rẹ tọ́wọ́ àtòdúró títí láláì ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì ọ̀yà fi wẹ̀ mí mọ́ ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì fi wẹ̀ mí mọ́ kí ni gbogbo tí ń ṣàwọn àkọsílẹ̀ ibi gbogbo búburú àdára tá a kọ nípa mi ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì fi pa gbogbo ẹ̀rẹ̀ láì kù síbi kankan ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì pa gbogbo ẹ̀rẹ̀ pátápátá láì kù sí ibì kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ wádìí ayé mi kí ni àwọn nǹkan tí inú ọlọ́run ara ò dùn sí ti ń bẹ nínú ayé àbí tí mò ń wù níwà kí ni àwọn nǹkan tí ò fògo fún ọlọ́run nínú ayé mi gbogbo ìké ìjọba ti jẹ́ ọ̀tẹ̀mílọ́rùn kan tẹ̀mílọ́rùn ó wù mí kò wù mí o olúwa palẹ̀wọ́ mọ́ kúrò nínú ayé mi láì kú ohunkóhun kan tí gbogbo ní ti gbogbo tí ò fògo fún ọlọ́run àlàyé tí ń bẹ nínú ayé mi àbí tí mò ń wù níwà àbí tí mò ń gbé tí mò ń sọ lọ́rọ̀ àbí àwọn ìgbésẹ̀ tí mò ń gbé gbogbo tí ọba ti fògo fún ọlọ́wọ́ àti tí mo ọlọ́wọ́ ọdún sí palẹ̀ wọn mọ́ ti gbogbo láì kù síbi kankan mọ́ fẹ́ mọ́ kọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo tí ń ṣiṣẹ́ àwọn ọ̀tá àwọn kàlíbẹ̀ búburú láì kù síbi kankan nínú ayé mi palẹ̀ wọn mọ́ pátápátá àti gbogbo tí ó yẹ káyé mi kó kún fún ayọ̀ àti nínú àti èrè palẹ̀ wọn pátá láì kù síbi kankan gbogbo wọn pátápátá ọ̀yà kọ̀ wá rù wọn dànù kọ̀ dáná sun wọn àìkọ́ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ fi wẹ̀ mọ́ kọ́ sọ mi di mímọ́ àní nígbà gbogbo lọ́jọ́ gbogbo níwájú ènìyàn gbogbo níbikíbi ó gìnìjẹ́ lágbàáyé kí ẹ̀jẹ̀ Jésù Kristi yàtọ̀ àyàmọ̀ fi dá mi láàyè bẹ́ẹ̀ gẹ́gẹ́ ojú rere àánú ìrànlọ́wọ́ àtìlẹ́yìn rẹ ìgbéga rẹ àti ìṣelógo rẹ àti ìbùkún àtòkèwá àti ti ènìyàn gbogbo gbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó sàn ní Káfárì kí akin bẹ̀rẹ̀ sí ní rí bàbá yìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi nínú àánú àìtórí àánú àti ìrọ̀fẹ́ tó wà tó dúró títí láláì ní ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì mo béèrè fún o ẹ̀jẹ̀ Jésù Kristi tó sàn ní Káfárì mo béèrè fún o ẹ̀jẹ̀ Jésù Kristi tó sàn ní Káfárì mo béèrè fún o ọlọ́run ayẹyẹ nítorí ìṣeunfẹ́ àánú rẹ̀ tó wà tó dúró títí láláì ní ọ̀yà ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì á fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tó sàn ní Káfárì ni mo béèrè fún á fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ àní kí ni gbogbo tíṣà àwọn
àkọsílẹ̀ bí búburú àdára gbogbo èyí okòwò tá a lè kọ́ nípa mi níbi ní búburú ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ká máa fi pa gbogbo rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ ká máa fi pa gbogbo rẹ̀ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ká máa fi pa gbogbo rẹ̀ bàbá táláì kò sí ibi kankan àní ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ká máa fi gbogbo rẹ̀ fún bàbá ọ̀yà fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ nítorí ìṣèǹfẹ́ àánú ààrẹ tó wà tójú ti lára ni ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ká máa fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ àní kí ni gbogbo tí ṣe àwọn ohun tí búburú ni àní tí òfògo fún Ọlọ́run àlàyé tó bẹ nínú ayé mi àní wájà ayé mi láti orí mi dáàtí rẹ ṣe kí ni àwọn nǹkan náà tó wà nínú ayé mi tí òfògo fún Ọlọ́run rẹ àní tí Ọlọ́run rẹ dùn sí mo fẹ́ mọ kọ́ ní orúkọ Jésù Kristi tí gbogbo ọ̀yà palẹ̀ mọ́ kò ní ayé mi kò rún wọ́ọ̀rùn àní mo fẹ́ mọ kọ́ tí gbogbo Olúwa palẹ̀ mọ́ kò ní ayé mi kò rún wọ́ọ̀rùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní kí ni gbogbo tí ṣiṣẹ́ àwọn kàní àwọn ọ̀tá àwọn ẹnibẹ́ búburú nínú ayé mi èyí tí gbogbo tí ò mú kí ayé mi kó kún fún ayọ̀ gbogbo tí ò mú kí ayé mi kó kún fún ìyanu kó gba eré sẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí ni ọ̀yà fi palẹ̀ gbogbo ọmọ kò dàbí ti gbogbo ọ̀yà rú gbogbo wọn dànù ọ̀yà kóṣù dáná sun wọn teru ọkọ̀kọ̀ tó gbọdọ̀ ní pàtìrá ìlú ayé mi mọ́ ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí mo béèrè fún bàbá ọ̀yà fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ àrí nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo nínú àjò gbogbo níwájú ènìyàn gbogbo níbi kíbi òkìrì dé ní àgbáyé ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí mo fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí mo dá mi láre ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí mo fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí mo dá mi láre ayérayé bàbá nítorí ìṣèǹfààní rẹ̀ tó wà tó dúró títí lára ẹni ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí mo béèrè fún ọ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ àyè fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ àyè nígbàgbọ́ lọ́jọ́ gbogbo ojú ayé mi sẹ́ni gbogbo yóò kéde wa ojú rere àánú oore ọ̀fẹ́ ìrànlọ́wọ́ àtìlẹ́yìn rẹ̀ àti ìbùkún àti gbéga àti òkèrè alẹ́ tó tẹ̀lé mọ́ àti tènìyàn gbogbo yá kí n bẹ̀rẹ̀ sí ní rí gbà báyìí ní orúkọ Jésù yá kí n bẹ̀rẹ̀ sí ní rí gbà ní orúkọ Jésù yá kí n bẹ̀rẹ̀ sí ní rí gbà àyè ní orúkọ Jésù kí n bẹ̀rẹ̀ sí ní rí gbà àyè ní orúkọ Jésù kí n bẹ̀rẹ̀ sí ní rí gbà báyìí àyè kì í ṣe fún bàbá bó ṣe fún ògùn àti ológo rẹ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí mo bèrè fáfì rẹ̀ mo fi sọ mi di mímọ́ o ó yà àdìgbò bẹ̀ sí àtìgbà ìlú ayé mi kọ́ bẹ̀ sí kún fún ìrírí àgbà tí ogun àti gbéga nígbà gbogbo lọ́jọ́ gbogbo tí gbogbo agbára tó fi lọ́wọ́ ni agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè béèrè fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ayérayé o ó yá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi lè fẹ́ ọ ju bí mo ṣe fẹ́ ọ lọ èyí tí mo fi lè jẹ́ mímọ́ fún ọ ju mo ṣe jẹ́ mímọ́ lọ èyí tí mo fi lè jẹ́ mímọ́ níwájú ju mo ṣe jẹ́ lọ èyí tí mo fi lè jẹ́ àní kìrìsìtẹ́nì rere àbí ẹni onígbàgbọ́ nínú rẹ àti nínú ọ̀rọ̀ rẹ ju mo ṣe jẹ́ lọ èyí tí ìgbéraga tó kéré jùlọ kò fi náà inú ayé mi nígbà kọ̀ọ̀kan lábẹ́ bó ti wù kó rí bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún Ọlọ́run ẹlẹ́dàá èyí dẹ́mi mímọ́ àti agbára mo béèrè fún Ọlọ́run àtóbi jùlọ èyí dẹ́mi mímọ́ àti agbára mo béèrè fún Ọlọ́run ayérayé o ní orúkọ Jésù bàbá kọ́ mi fún dẹ́mi mímọ́ àti agbára rẹ bàbá kọ́ mi fún dẹ́mi mímọ́ àti agbára rẹ àyà kọ́ mi fún dẹ́mi mímọ́ àti agbára rẹ èyí tí mo fi lè pọ̀ ní ọgbọ́n ìmòye àti mísà tá a ṣe ètò àṣewá lọ àyè láti lè mọ fẹ́ wọ Ọlọ́run àlàyé ju mo ti fẹ́ wọ lọ àyè láti lè mọ fẹ́ ọkọjá ọgbọ́n ìmọ̀ àti ju mo ti fẹ́ láti lè wá lọ èyí tí ènìyàn fi lè jẹ́ àyè ẹni mímọ́ níwájú Ọlọ́run ju mo ti jẹ́ lọ èyí tí mo fi lè jẹ́ ènìyàn mímọ́ rẹ ju tàṣewá lọ ju mo ti jẹ́ lọ sẹ́ bàbá yìí tí mo fi lè jẹ́ onígbàgbọ́ nínú rẹ nínú ọ̀rọ̀ rẹ nínú àṣẹ nínú ìlànà rẹ láti mọ̀ ṣe gẹ́gẹ́ bí àṣẹ ní gbogbo ojú ayé mi tó àtẹ̀wá lọ àyè omi tó tayọ nínú rẹ nípa gbígbà ọ̀rọ̀ rẹ gbọ́ nípa gbígbà ìwọ Ọlọ́run àlàyé gẹ́gẹ́ gbọ́ àyè nípa gbígbà àṣẹ àti ìlànà rẹ láti mọ̀ rìn nínú rẹ àti láti lè mọ̀ jẹ́ mímọ́ níwájú bó ti jẹ́ àti láti mọ̀ àwòfin àti ìlànà rẹ mọ̀ àyè láti mọ̀ fẹ́ ojú mo ti fẹ́ lọ bá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára àti òkè wa èyí náà má ti wá ní mo bẹ̀rẹ̀ máa gbé wọ̀n lódìdí agbára àti òkè wa èyí náà má ti wá ní mo bẹ̀rẹ̀ máa gbé wọ̀n lódìdí agbára àti òkè wa ni mo bẹ̀rẹ̀ fún bàbá èyí náà má ti wá ní mo bẹ̀rẹ̀ máa gbé wọ̀n lódìdí ẹ̀yà láti mọ̀ fẹ́ àwọn Ọlọ́run àyè ju bó ti fẹ́ lọ ju àti wá lọ àyè láti lè mọ̀ gbẹ́ láti lè jẹ́ mímọ́ fún Ọlọ́run àlàyé ènìyàn mímọ́ rẹ ju bó ti jẹ́ láti lè wá lọ àyè láti lè mọ̀ jẹ́ èyí tó bá ọ̀gbọ́n tó sì gbọ́ ọ̀rọ̀ rẹ gbọ́ àyè tó tẹ̀ wá ju bó ti jẹ́ nínú rẹ ju bó ti jẹ́ lọ àyè láti mọ̀ pa òfin rẹ àyè láti lè mú kí gbogbo ti ṣe gbéraga ọmọ sì rẹ nínú àyè mi lábẹ́ bó ti wù kórè àyè lábẹ́ tí kò kéré tó bàbá kún fún ẹ̀mí mímọ́ kún fún agbára rẹ kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ sẹ́yìn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi ó tún fi lè mọ̀ pọ̀ ní ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí rẹ láti mọ̀ tayọ nípa gbígbẹ́kẹ̀lé ìwọ Ọlọ́run àlàyé pátápátá nípa gbígba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ pátápátá ju tàtẹ̀wá lọ nípa jíjẹ́ alágbára nínú rẹ̀ ju tàtẹ̀wá lọ nípa gbígbé nínú ìfẹ́ rẹ̀ pátápátá ju tàtẹ̀wá lọ pàápàá jùlọ nípa jíjìnà sí gbogbo tí ń ṣe gbéraga èyí tí gbogbo tí ń ṣe gbéraga gangan òǹgó tó wá tó wọn sá fún mi ju bó ṣe ju tàtẹ̀wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù
ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ayé rẹ bàbá gbé wọ̀ mí lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ẹlẹ́dàá yá gbé wọ̀ mí lódìdí. Atóbi jùlọ bàbá yá kó mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ pátápátá. Ayé rẹ kó mi fún iná ẹ̀mí àti agbára rẹ pátápátá. Láti mọ mi pọ̀ ní àkọ̀tún ọgbọ́n ìmọ̀ òye àti mísẹ̀ ìjọsìn àti wọn lọ. Àyè láti lè gba ọwọ́ Ọlọ́run alààyè gbọ́jú bó ti gbàgbọ́ lọ. Láti lè fi gbogbo gbẹ́kẹ̀lé àti ìrújú náà bó ṣe jẹ́ lọ. Àyè láti lè mọ jálágbá náà bó ṣe jẹ́ lọ. Àyè nípa pípọ̀ òfin àti àṣà àti ìlànà bó ti pamọ́ lọ. Ní orúkọ Jésù Kristi bàbá kó mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Àyè tó ti wá lọ. Bàbá kó mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ pátá ní orúkọ Jésù Kristi. Àyè nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi sẹ́. Àyè kí mo tún lè mọ òrìn nínú ìfẹ́ àti ìlànà rẹ. Èyí jẹ́ pé kì yóò sí ìgbéraga tó kéré jùlọ. Àyè tí ó lè ráyè jùlọ ayé mi. Èyí tí mo fi ní fẹ́ ìgbà gbogbo ti ṣe ìgbéraga láì nígbà gbogbo ti òkú. Ó jẹ́ pé gbogbo ti ń ṣe ìgbéraga. Àyè nígbà gbogbo lọ́jọ́ gbogbo. Àyè wọ́n mọ rí ayé mi sá. Àyè wọ́n mọ jìnnà sí ayé mi ní ìtẹ́mi ó sì mọ jìnnà sí onígbà gbogbo. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára rẹ. Ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí. Láti ọ̀rọ̀ bá kún fún ẹ̀mí mímọ́ rẹ. Olúwa kún fún agbára rẹ. Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ. Olúwa kún fún agbára rẹ. Ní ọgbọ́n nígbà tí mo ṣe àwọn ohun táyọ̀ jẹ̀ tí wọ́n lọ. Àyè láti mọ gbá ọ̀rọ̀ rẹ bó ti gbà lọ. Láti mọ gbé nínú ọ̀rọ̀ rẹ láti mọ gbé nínú ìfẹ́ náà ṣe bó ṣe gbé nínú rẹ lọ. Àyè láti mọ kí gbogbo tí ń ṣe gbéra kọ́mọ̀sí rẹ iye mi lábẹ́ bó ti wù kórè. Èyí tí gbogbo tí ń ṣe gbéra ọmọ jìnnà sáì mi nígbà gbogbo. Àyè mi kò sì mọ jìnnà sí ní gbogbo àdéhùn rẹ dúró rẹ ní sẹ́fì ọjọ́. Àyè tó ṣẹ̀ṣẹ̀ wá lọ. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́. Bàbá kún fún agbára rẹ. Èyí ẹ̀mí mímọ́ àti agbára tó wá ní mo bèrè fún agbé wọ̀ mí lódìdí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára tó wá ní mo bèrè fún agbé wọ̀ mí lódìdí. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Èyí tí mo fi lè mọ ní ìgboyà nínú ẹ̀jú bó ṣe ní lọ. Èyí tí mo fi lè mọ ní ìgboyà àti ìtara àti jágbára nínú ẹ̀bùn ti jẹ́ lọ. Nínú bá ṣe gbogbo, nínú òtítọ́, nínú òdodo, nínú àmì mọ́ èyí tó fògo fún Ọlọ́run alààyè ní gbogbo ọjọ́ ayé mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí. Àjùlọ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Ayérayé mi àdébọ̀sẹ̀ ya kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Ó tún tẹ̀sán láti mọ̀ sọ́bí dára agbára nínú rẹ. Láti mọ̀ pọ̀ ní ìgboyà nínú ọjà tí wọ́n lọ. Àyè láti mọ̀ pọ̀ ní ìtara nínú ọjà tí wọ́n lọ. Àyè láti mọ̀ ní ìkìlẹ̀ àjùlọ tí wọ́n lọ. Bàbá ẹ̀mí mímọ́ àti agbára rẹ gbogbo agbó olódìdí. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Àyè láti mọ̀ pọ̀ ní ìgboyà. Àyè láti mọ̀ sun gbogbo nínú ìfẹ́ rẹ, nínú òtún àti nínú òdodo, nínú àmì mọ́. Àyè nínú rẹ̀ nínú ọ̀rọ̀ nínú àrẹ̀rẹ̀ èyí tó fẹ́ òwò àti fún ọlọ́wà rẹ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo níbikíbi yóò kó òkè níjẹ́ àgbáyé níwájú ẹni kí yóò kiri wa. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Èyí ẹ̀mí mímọ́ àti agbára mo bèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára mo bèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí o. Èyí tí mo fi lè jẹ́ alágbára nínú ẹ̀jú mo sì jẹ́ alágbára nínú àìláti mọ pọ̀ ní ìgboyà nínú ẹ̀bùn sì gbọ́dọ̀ àìláti mọ tún gbogbo nínú àmì mọ́ nínú àrẹ̀rẹ̀ nínú tòótọ́ nínú òdodo nínú fẹ̀rẹ̀ nínú àná rẹ̀ gẹ́gẹ́ bó ti tàbí oṣù gbọ́dọ̀ wà tí ògùn yóò sì mọ ẹjẹ́ ní gbogbo rẹ̀ nínú gbogbo jẹ́ wá ṣe. Bàbá kún fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára rẹ̀. Olúwa kún fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára rẹ̀. Olúwa kún fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára rẹ̀. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Orúkọ Jésù rẹ̀ mẹ́ta. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún bàbá. Èyí tí èmi ò fi lè jẹ́ iná àrá àti apáta àjìgbòrò àjọlórun nínú rẹ̀. Láti mọ gbogbo tí ń ṣe Sátánì àríkèrèkè ọ̀tá àtàwọn ẹ̀ka àtẹnibìnrin pápátá láì kù síbi kankan. Láti mọ sọ gbogbo ohun àtẹ̀pá àtẹ̀gbé àtẹ̀lò lúlú tí kò ṣe ogun tí ó ti jáde tí ibẹ̀ jáde bí kò sí pé ẹ̀rí rere ẹ̀rí ayọ̀. Láti mọ kọrin ògo oyin sí wọ Ọlọ́run alààyè. Àdúrà rẹ̀ ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí. Bàbá ní orúkọ Jésù kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Àyè láti lè jẹ́ iná àrá àpáta ìgbò nínú ẹ̀jú àti wọn lọ. Láti lè jẹ́ iná àjọlóró àti ara àjọlóró àti apáta ìgbò nínú ẹ̀jú àti wọn lọ. Àyè láti mọ ọrùn gbogbo tí ń ṣe Sátánì àti erékà jọmọkọ àti gbogbo agbára àti gbogbo ogun àti àkórajọpọ̀ wọn àti pẹpẹ wọn àti òsàwọn láti mọ ọrùn gbogbo wọn pátá tẹrù. Àyè láti mọ kọlù wọn, láti mọ lọ wọn lúlù. Àyè láti mọ tún wọn tẹrù. Àyè láti kò síbi kan ọba kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ọ̀yà sọ́bìtì iná àti ara àjọlóró náà pátá àpáta ìgbò nínú ẹ̀ pátá. Ìjẹ́ pé àìnígbàgbọ́ ní ọjọ́ gbogbo níbi gbogbo tí mo bá wà àìní àwọn ìbá ti kókó àjọ àìní kọlù nínú mọ̀ kọlù wọn àìtí tí mo lọ lórí tí mo ju wọn tẹ́rù tí ó ti so kan tí ó ti bẹ̀yà ju ẹ̀rí rẹ̀ ayọ̀ láti mọ pò ògùn àti
fún ọlọ́wọ́ alẹ́ yìí láti mọ gbórúkọ rẹ̀ ga láti mọ kí gbogbo ayé mọ̀ pé àìní ìwọ nìkan lọ́lọ́run ẹni tó yẹ tọ́tọ̀ sí láti mọ bẹ̀rẹ̀ láti mọ gba gbogbo ògo tí kì í pé òwúrọ̀ pẹ̀lú ọba kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ agbára àti òkè wa ní ẹ̀ má ti rán mo bá gbé wọn ní dídí agbára àti òkè wa ìdí ẹ̀ má ti rán mo bá gbé wọn ní dídí ẹ̀yà sọ́ọ̀bì tí náà ti ara àjò lórí àti wọn bá nínú rẹ̀ àìláti mọ gbogbo ṣiṣẹ́ òkun àtọ́ táwọn yìí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yá ṣe mí ní ẹ̀rù àti jìnnìjìnnì pátápátá fún gbogbo àwọn ẹni bí ẹni tí a kì í yọ lẹ́nu tí a kì í rí ata kì í dènà dé ẹni tí a kì í robi ṣe ẹni tí a kì í gbógun tì Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe sọ mí di ẹ̀rù àti jìnnìjìnnì fún gbogbo àwọn ẹni bí pátápátá láì kù síbi kankan àní kí n jẹ́ ní tí a kì í robi sí a kì í títẹ̀ tí a kì í gbógun tí a kì í ní lára èyí tí a kì í takò tí a kì í délò àbí délò náà láti ṣe rere àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí náà mi mímọ́ àti agbára mo béèrè fún Ọlọ́run ayé agbé wọ̀m lódìdí èyí náà mi mímọ́ àti agbára mo béèrè fún bàbá ayé agbé wọ̀m lódìdí èyí bí àní mo bẹ̀ akọ́ mi fún náà mi mímọ́ àti agbára rẹ̀ àní nínú rẹ̀ pé a sọ mi di ẹ̀rù àti jìnnìjìnnì pápátá èyí tí gbé gbogbo tí ṣe ẹ̀rù bí àti jìnnìjìnnì mi èyí tí ohun tí mo fi jẹ́ àní aṣẹ́ tó dáṣọ nínú rẹ̀ èyí tí mo fi jẹ́ àní ẹ̀yà agbára nínú ọjọ́ tí wọ́n lọ èyí tí a kì í robi sí tàkì títẹ̀ tàkì gbogbo tàkì ọlọ́nu èyí tí a kì í délò tàkì takò àní láti mọ̀ ṣe níbi láti mọ̀ ṣe ní gbogbo Olúwa àríkún fún agbára kún fún àlèmọ́ rẹ̀ èyí náà nígbà tá a gbà gbogbo àgbò wọ̀n lódìdí kọ́ aṣọ bí di ẹ̀rù láti jìnnà nínú rẹ̀ àìkí máa tó wọ́n jẹ́ ẹ̀rù láti jìnnà nínú rẹ̀ èyí tí gbogbo tí ń ṣe láti jìnnì mi èyí tí ó fi yà àtúntò sí kẹ́mi tó wájà sí ohun tó jẹ́ sórí ẹ̀wọ̀n bàtà ìjẹ́ pé àìkí yóò ṣe kẹ́ni kan àìtí ó lè ṣe ìdíwọ́ àbíjẹ́ àbíjà kò fún mi láti mọ ṣe rere èyí tí mo fi jẹ́ akíyọ lẹ́nu akínẹ́nu akígbógun tì àní akíjúlọ akídéènà náà àìní láti mọ ṣe rere àìní nínú ṣe àti nínú gbéga bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ èyí lẹ́mí mímọ́ àti agbára rẹ̀ pátápátá ni mo béèrè fún agbóhùn mi lódìdí àìní nínú rẹ̀ jù tàjẹ́ wọn àìní kí mo tún lè jẹ́ ẹ̀rù àti jìyà nínú rẹ̀ èyí tẹ́nikẹ́ni ò lè dà lójí lọ́wọ́ àbí délò náà àbí takò àbí yọ lẹ́nu àbí fàṣẹyìn àbí mú àkókò rẹ̀ ṣòfò mọ́ àìní orúkọ Jésù kàwá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ọ̀yà kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ọ̀yà kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí tẹ́mi àtàgbára mo bẹ̀rẹ̀ agbóhùn mi lódìdí gbogbo ọ̀nà ọ̀yà kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi yóò fi gba gbogbo tí ń ṣe ìkọlọ àti pín mi ire mi ẹ̀tọ́ mi ilẹ̀ mi àti ṣeré mi gbogbo pátá láì kù síbi kankan èyí ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí gbogbo tí ń ṣe ilẹ̀ mi ẹ̀tọ́ mi ìpín mi ògo mi ìṣeré mi yóò fi di gbígbà padà fún mi láì mú ìnira kankan dání nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ọba gbé wọ̀n lódìdí ayérayé kọ́ mi fún náà mi mímọ́ àti agbára rẹ̀ àjùlọ bàbá kọ́ mi fún náà mi mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè gba gbogbo tí ń ṣe ilẹ̀ bíi ìpèdè ògo bí àti nípa bàbá àìdá ẹ̀kọ́ síbi kankan àìní pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ bàbá kọ́ mi fún náà mi mímọ́ àti agbára rẹ̀ ayé náà mi mímọ́ àti agbára mo béèrè fún agbé wọ̀n lódìdí àìní náà mi mímọ́ àti agbára mo béèrè fún látọkùnrin agbé wọ̀n lódìdí àìní nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ àìní gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣe ilẹ̀ mi àìní gbogbo tí ń ṣe ìpèdè ògo mi àti àṣírí àti ṣe rere mi bàbá ẹ̀yà kọ́mẹ̀tì ti gbígbà fún bá nípa agbára àti àṣírí àìní gbogbo ẹ̀kí bẹ̀rẹ̀ sí nípa gbogbo padà nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ sẹ́ ọ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run ayérayé àìkún fún ẹ̀mí àrẹ̀gbọ́ Ọlọ́run alágbára jùlọ àìkún fún ẹ̀mí àtàgbára ìwọ Ọlọ́run olùdá ìkó rẹ̀ nípadà fún ẹ Olúwa ní orúkọ Jésù Kristi àìtí gbogbo agbára tó fi lẹ́pọ̀ lórí ọ̀rọ̀ àtìlẹ́yìn rẹ̀ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi pé mi ògo mi ire mi ilẹ̀ mi àdé àṣẹwé akọ́bẹ̀tì ti gbígbà fún bá láì kù síbi kankan ẹ̀yà gbogbo ẹ̀kọ́ ìgbìmọ̀ sí nígbà gbogbo ẹ̀ padà báyìí láì kù síbi kankan pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àgbìmọ̀ sí gbogbo ẹ̀ padà láì kù síbi kankan àdìgbò ẹ̀kọ́bẹ̀tì ti gbígbà fún ti gbogbo agbára tó fi jọ lọ́dún rẹ̀ àdìgbò ẹ̀kọ́bẹ̀tì ti gbígbà fún ti gbogbo ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ sẹ́ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ sẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yá ní gbogbo rẹ̀ kí bẹ̀ sí ní àṣírí ayọ̀ ẹ̀rí rẹ̀ ayọ̀ mi kọ́ bẹ̀rẹ̀ láti sísìn lọ ìyẹn pé kí n mọ kó rẹ̀ ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ìtọ́jọ́ wípé kí ni gbogbo tí ń ṣe ara rere ìran rere mi gbogbo kọ́ bẹ̀rẹ̀ sí ní farahàn kí n náà kí jẹ́ ti gbogbo ènìyàn wọ́n bá yọ ayọ̀ rere àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè bàbá gbé wò mí lódìdí. Ayérayé kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Òwò Ọlọ́run atóbi jùlọ àní kò ṣohun tí kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Tí gbogbo agbára tó fi jọlọ ní orúkọ Jésù kọ́ mi fún iná ẹ̀mí àti agbára rẹ. Àní ọgbọ́n onímọ̀ lórí àti ní ìṣeré akébẹ̀rẹ̀ sí ní pọ̀ sí kébẹ̀rẹ̀ sí ní tàbí àti wà lọ. Ó yá oore ayọ̀ gbogbo ya kó dìrọ̀ fún mi láti mọ̀ ṣe báyìí. Àní ara rere ayọ̀ mi ya kọ́ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe fún mi láì mú ìyá kan dání. Àní tí gbogbo agbára tó fi jọlọ akébẹ̀rẹ̀ sí ní tàbí akébẹ̀rẹ̀ sí ṣe rere ayọ̀ ní gbogbo náà. Àní rere ayọ̀ mi kọ́ bẹ̀rẹ̀ báyìí ní gbogbo náà tí gbogbo agbára tó fi jọlọ nínú. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára. Láti ọ̀dọ̀ Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àní rere ayọ̀ wa kọ́ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe láì mú ìyá kan dání. Àṣírí ayọ̀ rere bẹ̀rẹ̀ fún mi láti kókó láti ní ìyá kan dání. Àní gbogbo tí ń ṣe ohun gbéga ayọ̀ kọ́ bẹ̀rẹ̀ sí tètè láì mú ìyá kan dání. Ní gbogbo ọ̀nà ya kí n bẹ̀rẹ̀ sí ní tayọ̀ láì ṣèjú àbí ìyá kan dání nípa agbára àtàṣẹ rẹ̀. Bàbá àríkíjẹ tó bẹ̀rẹ̀ sí ní èrè ayọ̀ àti gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí darapọ̀ láti mọ láti mọ orúkọ láti gbó orúkọ rẹ̀ pẹ̀lú rẹ̀. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀. Èyí pọ̀ sọ pé àní kóòrè àyè lọ́pọ̀lọpọ̀ àríkí bẹ̀rẹ̀ sí ní kó láàbì tó láti kọ́lá ní akọ́dà sílẹ̀ tó bẹ̀ jẹ́ ìkòyí sí láti gbà yìí gbogbo àní àwọn iye ẹgbẹ̀rún àwọn iye ẹgbẹ̀rún ènìyàn àní wọ́n mọ̀ jàfa nínú rẹ̀ àyè ó sì mọ̀ yí padà sí wọn lọ́wọ́ rẹ̀ yóò sì mọ̀ kún fún àyè àti ògo rẹ̀. Bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àyà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ayérayé ọ̀yá lórí ọ̀rọ̀ ayé mi fi gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni fi dá mi láre, fi gbé mi lórí sókè. Ọlọ́run ọ̀rọ̀ ayé mi dọwọ́ rẹ̀ ṣe gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ọ̀yá lò lórí ọ̀rọ̀ ayé mi fi gbé mi lórí sókè, fi sọ mí di ológun àgbáyé. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá àìlórí ọ̀rọ̀ ayé mi gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni àní gbogbo tó fi ń jọ́ lọ́rùn ni àní gbogbo ọ̀nà tó bá fi ń jọ́ lọ́rùn ni àní nítorí ọ̀rọ̀ rẹ tí wọ́n gbé ga ju gbogbo orúkọ rẹ lọ ní orúkọ Jésù Kristi ọ̀yá lo gbogbo agbára tó fi ń jọ́ lórí ayé mi sẹ́ àní rẹ̀ mi á lo gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni ògo ayé mi ọ̀yá àní kó bẹ̀rẹ̀ sí ní bóyọ àní gbogbo agbára àti àṣẹ àyẹ kí n di ológun àgbáyé ní orúkọ Jésù Kristi àní oró gbogbo yà kọjá sí ọ̀rọ̀ fún láti mọ̀ ṣe báyìí ní orúkọ Jésù Kristi. Bàbá àìlórí ọ̀rọ̀ ayé mi sẹ́ gbogbo tó fi ń jọ́ lọ́rùn ni gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni àní gbogbo ọ̀nà tó bá fi jọ́ lọ́rùn ni àní torí ọ̀rọ̀ rẹ tí wọ́n gbé ga ju gbogbo orúkọ rẹ lọ àti torí gbogbo ògo àti ti ẹni ṣe wọ́n kí gbogbo ìwọ́n lò. Bàbá yà lò lórí ayé mi sẹ́ yà lò gbogbo tó fi jọ́ lórí ayé mi sẹ́ yà lò gbogbo tó fi jọ́ lórí ayé ní orúkọ Jésù rẹ sẹ́ yà ìrì ayọ̀ gbogbo yà kọ́ bẹ̀ já sọ̀rọ̀ fún láti mọ̀ sí báyìí àríkí bẹ̀rẹ̀ sí ní di ológun àgbáyé yà kí n di ológun àgbáyé pátá àríkí bẹ̀rẹ̀ sí ní aṣọ́rí ayọ̀ ní gbogbo ọ̀nà lábẹ́ kó ti wù kórè ìgbéga ayọ̀ kọ́ bẹ̀ sí tèmi lábẹ́ kó ti wù kórè. Bàbá àyà bẹ̀rẹ̀ sí pé mi ló sókè ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni Olúwa gbé mi sókè ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni ọ̀yà ṣe mi lólógun àgbáyé pátá ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni Olúwa ti gbogbo ọ̀nà tó bá fi jọ́ lọ́rùn ni ọ̀yà já sọ̀rọ̀ ayé mi sẹ́ ọ̀yà ṣe àṣepẹ́ ìlú ayé mi sẹ́ ọ̀yà ṣe mi lólógun àgbáyé ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àyè gbogbo tó yà ṣe mi lólógun àgbáyé àṣẹ òrèrè akọ́bẹ̀sì tètè ní gbogbo ọ̀nà. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run gbogbo tó fi ń jọ́ lọ́rùn ni gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni ọ̀yá lò lórí ayé mi láti àkókò yọ kí ìjẹni tó ní ẹ̀rí rere nígbà gbogbo lójoojúmọ́, kí ìjẹni tó ní ẹ̀rí ayọ̀ tó ga tó lógo tó tóbi jùlọ èyí tí ó tayọ ọgbọ́n ìmọ̀ àti òye ènìyàn ìtẹ́nikẹ́ni òrìrí nínú ọ̀ràn mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá Ọlọ́run aláṣepé àní gbogbo tó fi jọ́ lọ́rùn gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àní gbogbo ọ̀nà tó bá fi jọ́ lọ́rùn ni ó yá lò lórí ayé mi o bàbá àní lórí ayé mi àní kò lò sẹ́ mo ní lórí ayé mi àní kò lò ní orúkọ Jésù Kristi àní gbogbo ọ̀nà ó yá àní kí bẹ̀rẹ̀ sí ní rere àní rere ayọ̀ àní ṣe rere ayọ̀ àní owó rere ayọ̀ ó yá àní kọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi àní orúkọ Jésù Kristi àní gbà gbogbo lọ́jọ́ gbogbo ní àìsàn mẹ́sàn-án ní ọ̀sán àti lóru àní àwọn rere ayọ̀ tó kọjọ́ ọgbọ́n ìmọ̀ àti òye àti ènìyàn gbogbo ó yá àní kí bẹ̀rẹ̀ sí ní wọn báyìí láti àkókò lọ nínú gbogbo tí ó wà sí àní kí bẹ̀rẹ̀ sí ní àní nínú sí òjòjọ́ àní kí bẹ̀rẹ̀ sí ní rere àní gbogbo tí ṣe tèmi àní kí bẹ̀rẹ̀ sí ní rere. Bàbá
àní àjùlọ àti tóbi rẹ̀ sẹ̀ àní gbogbo agbára tó fi ọ̀rọ̀ abẹ̀rẹ̀ sí lórí ayé mi ní orúkọ Jésù Kristi àìnígbà mi lọ́dọ̀ gbogbo akínbẹ̀ sí ní ẹ̀rí ayọ̀ tó ga tó tóbi tó lógo tó lẹ́gbẹ́ tó lójú wọn ni èyí tó kọjá ọgbọ́n àti màtún ní akínbẹ̀ sí nígbà mi lọ́dọ̀ gbogbo ní gbogbo náà àti gbogbo agbára tó fi dọ́lọ́run ni ẹ̀yà àníbẹ̀ sí ló gbogbo agbára tó fi dọ́lọ́run ayé mi sẹ̀ àti gbogbo sí ló gbogbo tó fi dọ́lọ́run ayé mi sí lórí ayé mi ẹ̀yà akínbẹ̀ sí ní ẹ̀rí ayọ̀ látàkùn láti sin lọ nínú ìrìnàjò gbogbo ní gbogbo tí ẹ bá ṣe àìní sójú ọjọ́ bẹ̀rẹ̀ àti àwọn olè mọ́ pátá orí abẹ̀rẹ̀ sí kí n bẹ̀rẹ̀ sí ní ẹ̀rí ayọ̀ bá ti gbogbo agbára tó fi dọ́lọ́run ni ẹ̀yà ló gbogbo agbára tó fi dọ́lọ́run lórí ayé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìbáyìí ó pàṣẹ ni o nítorí pé Ọlọ́run ti ṣàṣepé nínú ayé mi ti gbogbo agbára tó fi àti pé gbogbo òkú àti ìyìn tí Ọlọ́run ní ṣe ọ̀yà ohun gbogbo tí Ọlọ́run dá ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alẹ́ ẹbẹ̀ ti kórè ayọ̀ mi wá fún mi kò sí ìdíwọ́ àbí ìdènà kankan mọ́ èmi ti di ẹni ìgbàlà nínú Ọlọ́run ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá ohun gbogbo tí Ọlọ́run ti ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run pátápátá ẹbẹ̀ ti kó gbogbo tí ń ṣe eré ayọ̀ mi wá fún mi ohun rere gbogbo tí ayé mi nílò ọ̀yà ẹbẹ̀ ti kó wá fún mi nítorí pé èmi ò ṣe lára àwọn tó jẹ́ pé àkókò rẹ̀ yọkànmọ́ ṣòfò dànù lásán gbogbo tíṣẹ́ ọmọ pálásẹ̀ mi ọ̀dàbà ẹbẹ̀ tí kó gbogbo tí ń ṣe eré ayọ̀ mi wá fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo pálásẹ̀ ní ọjọ́ ọ̀dàlàbà nítorí pé èmi ò sí lára àwọn tí àlèmọ́ fàkókò rẹ̀ ṣòfò mọ́ èmi ò sí lára àwọn tí àní ó lè mọ tí ó mọ ṣàṣetì tí ó mọ ṣàṣìdànù mọ́ èmi ò sí lára àwọn tí àlẹ́nìkẹ́ lè mọ dájú láti dí lọ́wọ́ láti ṣe rere mọ́ èyí mo ṣe ń pálásẹ̀ lẹ́ẹ̀kan tuntun pé mi jẹ́ àrí ti Ọlọ́run pápátá àti àpèjì dábìlẹ̀ nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè mo sì jẹ́ ẹni mímọ́ ọjọ́ Ọlọ́run alààyè pẹ̀lú ní orúkọ Jésù Kristi gbogbo tí ṣiṣẹ́ Ọlọ́run pápátá àní gbogbo tí Ọlọ́run pápátá ọ̀yà ẹ̀bẹ̀ tí kò gbogbo tí ń ṣe eré ayọ̀ mi wá fún mi àní orin gbogbo táyé mi nílò ọ̀yà ẹ̀bẹ̀ tí kò wọlé wá fún mi sẹ́ àní ẹ̀bẹ̀ tí kò wọlé mi lọ́wọ́ àní láti fi gbogbo wá pápátá ní orúkọ Jésù Kristi ohun gbogbo tí Ọlọ́run dá àní gbogbo tí ṣiṣẹ́ Ọlọ́run wà láàyè èyí ayé mi rí ayọ̀ gbogbo ẹ̀bẹ̀ tí kò wá fún mi sẹ́ àní rí ayé mi rí ayọ̀ gbogbo ẹ̀bẹ̀ tí kò wá fún mi sẹ́ ní orúkọ Jésù gbogbo tí ayé mi nílò ní rere àní láti máa sọ̀rọ̀ nínú ògo àní láti máa pàṣẹ nínú ògo àní láti máa pọ̀ ní ẹ̀rí ẹ̀yà tuntun lójoojúmọ́ àní láti máa gbogbo rẹ̀ ẹ̀mí wá sí mi sẹ́ ní orúkọ Jésù wá ṣe ẹ̀bẹ̀ tí kò wá fún mi sẹ́ ní orúkọ Jésù ẹ̀bẹ̀ tí kò wá fún mi àní gbogbo tí Ọlọ́run dá ohun gbogbo tí ṣọwọ́ lọ àní mo pálásẹ̀ ní o ìjọba ọmọ aláṣẹ lèmi ṣe àní tó pé àjogún Ọlọ́run lèmi ṣe àní ojúlówó ọmọ Ọlọ́run lèmi ṣe àti wọn jogún Ọlọ́run nínú Kristi Jésù lèmi ṣe àti wípé àní Ọlọ́run ti ṣe bí tèmi ní àṣepé ó ti parí sí agbára gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run èmi sì jẹ́ ẹni mímọ́ Ọlọ́run aláṣẹ ẹ̀rọ ní orúkọ Jésù Kristi ọ̀yà àní mo bá ṣe gbogbo tí ń ṣe ayé mi ẹ̀tọ́ àní gbogbo tí ayé mi nílò àní rere àní gbogbo tí ń ṣe eré ayọ̀ mi ẹ̀bẹ̀ tí kò wá fún bẹ́ẹ̀ àní gbogbo tí ayé mi láti mọ pọ̀ ní ẹ̀rí rere àní láti mọ pọ̀ nínú ògo láti mọ pàṣẹ nínú ògo ọ̀yà àní ẹ̀bẹ̀ tí kò wọ́n tọ̀ wá fún báyìí ní orúkọ Jésù mọ́lẹ̀ ẹ̀bẹ̀ tí kò wá fún mi sẹ́yìn àní orúkọ Jésù àní ẹ̀bẹ̀ tí kò wá fún mi orúkọ Jésù ẹ̀bẹ̀ tí kò wá fún mi sẹ́yìn àní ẹ̀bẹ̀ tí kò lé mi lọ báyìí ní orúkọ Jésù mọ́ pàṣẹ mi lọ àní ẹ̀bẹ̀ tí kò wá fún mi àní gbogbo tọ́lọ̀ dá àní ni mo ń bá wí o àní gbogbo tí sọ́wọ́lá àní mo ń bá wí o àní mo pàṣẹ ẹ̀bẹ̀ tí kò gbogbo tí ṣe ayé àti ẹ̀tọ́ mi wá fún mi sẹ́yìn ohun gbogbo táyé mi nílò láti mọ ní ẹ̀rí rere àní láti mọ ṣàṣírí ayọ̀ rere àní láti mọ gbogbo rẹ̀ lọ́wọ́ ẹ̀bẹ̀ tí kò wá fún ẹ̀bẹ̀ tí kò wá dé mi lọ́wọ́ àní ẹ̀bẹ̀ tí kò wá fún ẹ̀bẹ̀ tí kò wá dé mi lọ́wọ́ nípa àṣẹ àtàgbára Ọlọ́run aláàjì. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin tọrọ ìgbèrú ìrànlọ́wọ́ Ọlọ́run àì láti bí mímọ́ wá láti kọ́ nípa títì mi lèmi ọmọ rí gbà àtìlẹ́yìn Ọlọ́run àì láti ṣẹ́yìn wá láti kọ́ nípa títì mi tèmi ọmọ rí gbà ẹ̀yin wo lọ̀rọ̀ ìgbèrú ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tẹ́fì tọ̀ mí wá ẹ̀tọ́ yẹ kẹ́ tọ̀ mí wá ètí fi tọ̀ yín lọ ẹ̀tọ́ yẹ kí tọ̀ lọ èyí tí a fi pàdé ara wa ẹ̀tọ́ yẹ ká pàdé ara wa ọ̀yà láti àkókò ìlọ́kọ́ bẹ́ẹ̀ sì ní ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ìyẹn kọ́ bẹ́ẹ̀ sì ní ṣẹlẹ̀ ká bẹ́ẹ̀ sí pàdé ara wa a sì gbọ́dọ̀ tàtẹ́ra wa ká sì mọ́ dára wa mọ̀ kẹ́sì bẹ̀rẹ̀ tí ṣàgbé fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu bí o mọ́ pálásì lèmi ọ̀dà lábàá láti inú agbára àti májẹ̀mú ọ̀rọ̀ Ọlọ́run alààyè wa èyí tí ó fi ọ̀rọ̀ ọ̀fẹ́ fún mi àyè láti lè mọ pé nínú ìfẹ́ rẹ̀ nínú àdúrà àti tóbi rẹ̀ ní orúkọ Jésù Kristi mọ́ pálásì gbogbo ẹ̀yin tọrọ ìgbèrò èyí tí a ti kọ́ nípa tí a ti fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú látọwọ́ Ọlọ́run alààyè wa wípé ìrànlọ́wọ́ Ọlọ́run láti bí mímọ́ wá lèmi ọmọ rí gbà àtìlẹ́yìn Ọlọ́run láti sóni wá lèmi ọmọ rí gbà ẹ̀yin wo lọ̀rọ̀ ìgbèrò àyè láti tọ̀ mí wá
àyè láti jíjà ìròyìn fún mi àbí láti tẹ́lẹ̀ kí n tọ̀ lọ àyè láti jíjà ìròyìn fún mi àbí tẹ́lẹ̀ ká padà láti jíjà ìròyìn fún mi ní orúkọ Jésù mọ́ pálásẹ ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ èyí tí èyí ó fi wá ṣiṣẹ́ ní kankan èyí tẹ́ fi tọ̀ mí èyí tẹ́ fi tọ̀ mí wá èyí tí fi tọ̀ mí èyí tẹ́ fi tọ̀ mí lọ èyí tẹ́ fi padà wá ẹni orúkọ kọ́bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní orúkọ kọ́bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní orúkọ kọ́bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ kọ́bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ọ̀yà kábẹ̀rẹ̀ sí pàdé ara wa àní kábẹ̀rẹ̀ sí pàdé ara wa àní ẹ̀sìn gbọ́dọ̀ tà sẹ́ra wa àní kábẹ̀rẹ̀ sí dára wa mọ̀ àní kẹ̀sì méjì sàmì fún mi àti àkọ́kọ́ lọ ní orúkọ Jésù Kristi ọ̀yà àní ẹ̀bẹ̀rẹ̀ jíjà mi fún mi sẹ́ àní kí n tí ológo tó gbòòrò tó gbèrè tó pà tó ga jùlọ tó tóbi jùlọ àní àgbáyé ní orúkọ Jésù kí gbogbo rẹ̀ ní bóyá kọ́bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe báyà sì ṣe lọ àní kí gbogbo àṣìṣe àṣìṣe kọ́bẹ̀rẹ̀ sí jẹ́ ìṣẹ́ láti ṣe lọ nítorí ògo àti ìtì Ọlọ́run ní ṣe mo páyà ṣe ni mi ò dálábàá o ọ̀yà àní gbogbo tí ń ṣe àní gbogbo jẹ́ olùrànlọ́wọ́ olórí aláàbò mi àní olùrànlọ́wọ́ mi àní láti kọ́ nípa ti wípé láti ṣóni wà ní ìrànlọ́wọ́ ní ó ti mọ orí gbà àtìlẹ́yìn láti ṣóni wà ní ó ti mọ orí gbà ọ̀yà ní orúkọ Jésù bí mo tẹ bá wà ẹ kó àjọpọ̀ ọ̀yà ẹ̀bẹ̀ ìsọ̀nì wà báyìí ní orúkọ Jésù Kristi àní ẹ̀bẹ̀ ìsọ̀nì ní orúkọ Jésù Kristi adébẹ̀ tó bá ní orúkọ Jésù Kristi adébẹ̀ tí kàmílà ní orúkọ Jésù Kristi adébẹ̀ tó bá ní orúkọ Jésù Kristi adébẹ̀ tí kàmílà ní orúkọ Jésù Kristi ẹjọ́ kápá ẹjọ́ kápá ìpàdé wa ẹjọ́ yẹ kí torí ẹkẹ mẹ́tọ̀ yọ àkásìmọ dá kẹsìmọ tí a mi fún mi nípa àṣẹ àti agbára Ọlọ́run ní orúkọ Jésù Kristi ló wáyà sí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin wo lẹ pera ní ayọnilẹ́nu anínára ẹ̀yin kì í gbọ́ kì í gbà tẹ́ni ẹ kò ní jáwọ́ tẹ pẹ́ ní àfinisùn àtẹ̀yìn àti gbogbo agbára yín èmi ọ̀dọ́ alábàámọ̀ pálásẹ̀ ni o ẹ ṣòfò dànù ẹ kú dànù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èmi ọ̀dọ́ alábàámọ̀ ṣùgbọ́n àṣẹ ni mo pa gbogbo ẹ̀jẹ̀ pẹ́ ní ayọ̀nẹ́nu adínára àfàkókò ní ṣòfò gbogbo ẹ̀jẹ̀ pẹ́ ní kì í gbọ́ kì í gbà tẹ̀sọ́ ẹni Fáráò láti mọ jáde láti mọ páyé mi lójú lórúkọ Jésù Kristi àti gbogbo agbára yìí ó yá ẹ ṣòfò dànù àti gbogbo agbára yìí pẹ̀lú ẹ̀rùn dànù àti gbogbo gbèmọ̀ àtijọba yìí sẹ̀ àyè mi ọ̀fẹ́ mọ́ bí tẹ̀ máa fẹ́ mọ́ bọ́lẹ̀ sí ẹ̀fẹ́ mọ́ bọ́lẹ̀ sí sún bọ́lẹ̀ sí jìnnà sí mi tó lórúkọ Jésù Kristi àní ẹ̀rùn dànù àní ẹ̀ṣòfò dànù ẹ̀rùn dànù ẹ̀ṣòfò dànù ní gbogbo ọ̀nà àní ẹ̀ṣòfò dànù ẹ̀rùn dànù gbogbo ẹ̀jẹ̀ pẹ́ ní kì í gbọ́ kì í gbà tẹ̀sọ́ ẹni Fáráò àyíntí kí wọn bọ wòlé tẹ̀yìn lẹ́yìn àwọn tí ẹjọ́ lọ́rùn anẹ́rùn náà ẹ̀ṣọ́ dànù anẹ́rùn náà ẹ̀ṣọ́ dànù tí gbogbo agbárí anẹ́rùn náà ẹ̀ṣọ́ dànù bẹ́ẹ̀ ni orúkọ ní padà aṣọ orúkọ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtagbára nínú ayé mi ní òní ní ìdájí àti ní òwúrọ̀ yìí fún àṣepà ìròyìn tó tún ṣe nínú ayé mi mo mọ lórí gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá èmi mọ̀ lórí o títóbi àtagbára rẹ nínú ayé mi àìní èmi mọ̀ lórí o Ọlọ́run ayé Ọlọ́run ọ̀gá ògo àìní gbogbo iṣẹ́ agbára iṣẹ́ ìgbà iṣẹ́ àti òtún ṣe ní ayé mi ní òwúrọ̀ yìí fún gbogbo ara rẹ tí wọ́n tún fàyè mi dá ní òwúrọ̀ yìí fún ìrẹ́rẹ́ gbogbo káyà tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní wáṣí mi ṣe fún mi ní òwúrọ̀ yìí ògo ni fún orúkọ rẹ èyí fọwọ́ tán wá agbára rẹ tá a gbéga tó ṣòwò láàní èyí tí wọ́n tún fi dì mí ọwọ́ tún mi láti mọ fà mí lọ́wọ́ sókè àìgbórí mi sókè ògo ni fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ògo ni fún orúkọ Ọlọ́run ayérayé àjùlọ ọmọdá gbogbo padà pọ̀ ní títí ayé lèmi ọmọ ìyàn lèmi ọmọ gbó orúkọ rẹ ga ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ẹ̀mọ́ mẹ́ta fún gba ọpẹ́ Olúwa gba èèyàn èyí mo tún ṣe ké Olúwa síwáyà sọ yà mọ gba gbogbo ògo lọ yà mọ gba gbogbo yìí lọ àdìmọ́sẹ̀ jákò àti mọ gbọ́ ògo lọ àdìmọ́sẹ̀ sinmi àti mọ gbọ́ ògo lọ ìtọ́pẹ́ tìrẹ nìkan ní ṣe àlọ́ba gba mọ́ tẹ̀sí láti mọ gba gbogbo ògo iná mi mímọ́ agbára àti àtijọba ti sóbi àti wà láyé rẹ láti mọ sọ̀kalẹ̀ gbé sọ̀kalẹ̀ lọ láti mọ kọ́ wa láti mọ dára láti mọ bọ́ wa láti mọ fi wá mọ láti mọ fi ṣàkóso gbogbo ní ayé wa láti mọ síwá ní èmi ọ̀sùn ṣàtúnwá lọ láti mọ mú àmọ́ yìí fẹ́ rẹ pápá jùlọ láti mọ jẹ kí a lè sọ̀rọ̀ kó níwájú rẹ kó nínú fẹ́ rẹ bàbá tó bọ̀ sọ àṣẹ àtàgbà ilé ẹ̀mí àtàkalẹ̀ nípa agbára tó gbogbo agbára tó fi jọ lọ́rùn rẹ kó tó bọ̀ sọ fún mi kí rẹ̀ mẹ́rin kó tó bọ̀ sọ agbára tí mo ṣe ń jòrò láti wá lọ ògo yóò sì mọ jẹ́ tí mo jẹ́ jẹ́ o ṣe tó pé ìjìrì bẹ́ẹ̀ títí láwọn ọmọ èèyàn láwọn ọmọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi òdìgbàgbọ́ pé o ní ọ̀túnla nísìnyí níwòye ọ̀túnla àti wà nínú yín ọjọ́ méjì tí ó parí oṣù so ẹ jẹ́ kí a múra sílẹ̀ ètí mo ti gbà pé àti múra sílẹ̀ àti ṣetán láti yan Ọlọ́run lógo tí gbogbo ohun tí a fi ń jẹ́ ènìyàn agbára àti okun tání láti fi yan Ọlọ́run lógo bó títọ́ àti bó ṣe Ọlọ́run yóò gbowó ẹnì kọ̀ọ̀kan wa nínú òyìn yẹn a sì rí àánú àti ìrọ̀fẹ́ Ọlọ́run gbà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ìwọ lọ́lọ́run òtítọ́
ìwọ lọ́lọ́run òdodo. Ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Ìyìn dúró de ọ lẹ́nu mi. Ọba àwọn ọba o, ìwọ lọ́lọ́run òtítọ́. Ìwọ lọ́lọ́run òdodo. Ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Ìyìn dúró de ọ lẹ́nu mi. Ayérayé o, ìwọ lọ́lọ́run òtítọ́. Ìwọ lọ́lọ́run òdodo. Ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Ìyìn dúró de ọ lẹ́nu mi. Ní orúkọ Jésù Kristi, Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, ìwọ Ọlọ́run tó wọ Ọlọ́run òdodo, àwa dá gbogbo padà sódà sórí bó ṣe gba ọpẹ́ àti ìyìn. Nítorí pé ìgbà gbogbo lọ ń gba gbogbo lórí ayé wa, ó sì tún mọ́ gba gbogbo lọ. Ẹ̀ríire wa ń pọ̀ sí, ó sì tún mọ́ pọ̀ sínú ojoojúmọ́. Bàbá, gba ọpẹ́ àti ìyìn. Fún Sátánì àti ìbàtà àríkèrèkèrè tí wọ́n lójú tó fi ń sílẹ̀ nígbàgbọ́ aṣọ bó ṣe gba ọpẹ́ àti ìyìn. Ògo ni forúkọ rẹ Bàbá, ògo ni forúkọ rẹ Ọmọ. Títí ayé láwọn ọmọ yìnyín ọ láti mọ gbọ́ orúkọ rẹ ga, nítorí pé ó ṣe, nítorí pé àdúrà rẹ tó ti lára ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Ògo fàlókè.